Gumi Oluwo fi wo. Ó fi very dark man. Ó fi jẹ Atayese one of Nigeria. Òrìṣà ńlá. Ṣó o ti rí? O ti rí fídíò. Jọ tẹ̀lé mi wá wo gbogbo ẹ̀. Baba don't collect him title. You know why? Baba don't collect him title. You know why? Baba don't collect him title. 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 If you don't know, not today. You understand? Don't punish the war. Don't punish Mario Wazobia. Don't punish every Nigerian. We don't want better for this country. When we did that? Yíjẹ ìwọ ọ̀nà, ìwọ pápá, ìwọ ọ̀nà, àbí kí lẹ ní ká kọ́? Olúwo, Gumi Oluwo ni. Ó náà fi very dark man jẹ oyè Atayese one of Nigeria, òrìṣà ńlá. Atayese one of Nigeria, òrìṣà ńlá, what a combination. Ẹ jọ̀ọ́, ṣé kíní yẹn nítumọ̀ létí yín? Atayese one of Nigeria.
Àtayéṣe one of Nigeria, òrìṣà ńlá. So VDM ti dòrìṣà. Lọ́wọ́ Sheikh Gumi Oluwo. Very Darkman, ó ní Àtayéṣe one of Nigeria, òrìṣà ńlá. So Very Darkman ti become òrìṣà lọ́wọ́ Gumi wo. Ó dẹ̀ ní Ọ̀rúnmìlà kò ń ṣòòṣà o. Ó ní àwọn Ọbàtálá ńkọ́ wọn ń ṣòòṣà o. Ó ní gbogbo àwọn òòṣà tí wókù tí wọ́n ń sìn nílẹ̀ kóòtù ajíire. Ó ní wọn kì í ṣòrìṣà pé Ọlọ́run kẹ̀yìn sí wọn. Ẹ jọ̀ọ́ ní ìgbà táwọn èèyàn ń ṣòrìṣà. Okay. Very Darkman brother wa yẹn òun ni òrìṣà ńlá ń sìn. Ó ti dojú ẹ̀. Ọ̀rọ̀ yẹn ti ń yé àbí ṣó ń yé ẹ? Anyway, lórí ọ̀rọ̀ ti Gumi Oluwo, èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ ńbẹ̀. Because gbogbo yín lẹ rí oríṣiríṣi nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó believe yìí pé gbogbo nǹkan tóun bá ṣe àwọn ọmọ Yorùbá a ní láti máa pariwo ẹ̀. Àwọn tó bá dẹ̀ fẹ́ pariwo ẹ̀ ló fẹ́ pariwo ẹ̀. Lọ́dọ̀ ti tèmi Very Darkman lèmi bá lọ́rọ̀. Ṣé rí tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló kó àwọn kan tó dàbí eégún. Èyàn ò gbúdọ̀ pàdé wọn mọ́ ẹ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́nà wàá yá dànù ni wàá yá wọgbó. Kí ló dé? Ó kó wọn wá, ó lọ wá kí òun láti Saudi àbí àwọn ará North. Ó tún káwọn kan wá láti Saudi. Ó dẹ̀ ní òun o. Òun ti sọ wípé òun ò ń ṣe ọmọ Yorùbá mọ́. Ọmọ Saudi lókù tóun fẹ́ máa ṣe. Ṣùgbọ́n gbogbo àwọn council of ọba ilẹ̀ Yorùbá wọn ò retí fi gbọ́ yẹn. Ìgbà tó ti sọ pé òun ò ń ṣọ́ ara Yorùbá mọ́, kí ló dé tó sì ń jókòó sórí àpèrè nǹkan Yorùbá? Kí ni nǹkan Yorùbá sì ń ṣe lọ́dọ̀ ẹ̀? Kí ló dé tó sì ń pè lọ́ba tó sì ń jẹ́ kábíyèsí tó sì jókòó sí palace? Ó ti ná òun ò fara mọ́ nǹkan Yorùbá, òun ò dẹ̀ ṣe Yorùbá mọ́. Saudi ni ẹ̀dẹ̀ jẹ́ kó lọ jọba ní Saudi. Mo ti ń dúró kí àwọn council of obas kí wọ́n ti issue ọ̀rọ̀ sí online. Báwo lèèyàn tó sọ wípé òun ò ṣara yín mọ́? Ẹ̀dẹ̀ ṣe jẹ́ kó máa dúró lórí àpèrè yẹn. No now, kí ló máa ṣe gbogbo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan ni wọn kì í rírò. Ó ní ìgbà tí kinní yẹn bá bàjẹ́ tán pátápátá kò sí wàhálà. Very Darkman, my brother. For me, I don't have anything against you. You are my very good brother. Thank you for all the good work you are doing for our people. You understand? Now all of us, they join and they do everything in a little way where everybody feel do. But my own little advice for you, Very Darkman, you don't do this work. Everybody, they praise you. My brother, you see that Gumi, if you don't know, we are referring to Oluwo that gave you a chieftaincy title as Sheikh Ahmad Gumi of Yoruba land. Now that kind of person you want to associate with. If you get closer to Very Darkman, me una call am. Me una help me call that our brother. Me una advise am. Me una tell am the truth and the whole sense to his sense. Before the water come begin, they pass Gary. Now maybe they talk this thing. You see that place where Very Darkman they go. Now no go area. That person where you want go begin, they associate yourself with. That man go destroy your reputation for Nigeria. Many meaningful people they go run away from you. Nobody go want to get one or two things to do with you again. With that man, that KBC where you don't go meet, where they tell the whole world say he make you Àtayéṣe one of Nigeria. I never see that kind of chieftaincy for my life. As they call you now, say you be Orishala. This is the same person where they condemn all the gods where the Yoruba land. My brother VDM, for your area where you from come, we know say from house by house like this. Now every one of una get on a god, small god where una they worship. Apart from going to God as a Muslim or as a Christian who say you they worship the real God, una still get the small gods where everybody they worship as an ancestor. Abi, may one person come out where he be king, can't they condemn all those things for you? How you go take answer that kind of human being? A man wey be say as terrorists they find everybody where you they allow up and down, where they not allow you rest for Nigeria. Make this man wey give you chieftaincy title now come and come they tell us say na lie, na them be the best person. Any terrorist where they catch or they chase them away from where they kidnap, make them they come inside. Now they recruit them for Iwo. Now that kind of person you want to associate with, I bet me una call Very Darkman for where they hear word. Me una advise am.
na be the only thing wey I want talk for this one, because everything wey Oluwo dey do, he dey look for attention seeker. Ẹ ti mọ̀ wípé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Tẹ̀lé mi kó wá wo fídíò yìí. You see, I'm still saying it. Nigeria may not have election come 2027. You guys don't understand what is going on. You don't understand what is going on. Let me tell you something. I said something in my last video. I said Tinubu does not believe in one Nigeria. Not just Tinubu. The whole Yorubas, they don't believe in one Nigeria. The Igbos, they don't believe in one Nigeria. And these Igbos now and the Yorubas now that they don't believe in one Nigeria, they are working together. The Igbos, they've never been united the way they are united right now. When I mean united, I'm talking about the political class. Let me tell you something. The only people that believe in one Nigeria are those guys in the northern Nigeria, the northeast and the northwest, even the north central. They don't believe in one Nigeria. See, this thing is something that has to do with two Nigeria. That's why I am telling you that come 2027, we may not have election. We may not have because Tinubu knows. Tinubu knows that this country has to go into parts. He knows that is what the guy is working for. You see, in the past, I was like looking at Tinubu. I said, okay, Tinubu is going to work to favor these guys from the northern Nigeria, but he's not doing it. Tinubu has his own agenda, and the agenda of Tinubu is to partition Nigeria. You guys don't understand. Let me pause. Go and check all the Igbos political class, both the business class. They are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you will just hear that the southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. But the business class, they are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you will just hear that the southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. Now, Tinubu now is in the UK. If Nigeria want to part into two, it's not the Prime Minister. The Prime Minister of UK has nothing to do with Nigeria parting into two. The people that have the power in palace, and that is where Tinubu is today. Oh my God. See, we've seen countries in the world that they parted into two without even shooting a gun. They never fired a shot. Nobody fought each other. They just did it peacefully. Yorùbá o, èèwọ̀ lèwo tí gbogbo àwọn ọmọ Yorùbá bá rárá fi balẹ̀ tá à jẹ́ kí ọ̀tẹ̀ àti àbòsí àtoríṣiríṣi hatred kó bò wá lójú ju bó ṣe yẹ lọ. Mo yìí tún sọ. Kó tó bínú jù, kó tó fapá jọrí inú ilé ẹ, kó tó fẹsẹ̀ jọlẹ̀, kó tó máa tó tá online lórí TikTok at everywhere. Tinubu no go area kìnìkan. Èmi ò fọ́ọ̀sì ẹ̀, ṣùgbọ́n àlàyé kékeré ni mo ní kí wá ṣe fún ẹ. Sórí, the only thing tí mo mọ̀ tí Tinubu tó lè sọ wípé Tinubu family àbí Tinubu fún alára ẹ̀ tó lè sọ pé òun nídìí lára àwọn ọmọ Yorùbá, Ọlọ́run kò ju second time pé òun nídìí ìbò lọ́wọ́ yín. Tàbá dẹ̀ dá sílẹ̀ tàbá túṣà 2023 ṣe é dìbò fún. Ṣáà dìbò fún, ìyẹn ló le jù láti become president. Ṣé kò maneuver ara ẹ̀ débẹ̀? Ṣojú ò ti everybody wa. Báwo lẹ́yìn Yorùbá ṣe wá ń believe pé tẹ́ ẹ̀ bá fún níbò ní second term kò ní jókòó pa síbẹ̀? Ṣé rí lọ́dọ̀ tí tèmi, èmi rí Tinubu bẹni tó ti parí second term. Third term ni mo rí tí bàbá ń ṣe lọ yìí. Ìwọ tó bá rí géèmù yẹn bó ṣe ń lọ. Wàá dẹ̀ rí wípé géèmù tí àwọn Northerners mọ̀ play wípé kán da terrorists sí the whole of Nigeria. Kí ilé má gba àyàn, kọ́nà má gba àyàn tí wọ́n ti ń ṣe already. Wọ́n rò wípé Tinubu máa sòkàn, ó máa gbápálẹ̀ fún wọn. Ṣùgbọ́n ò rí wípé Tinubu kò rọ́ wọn báyìí. Tó jẹ́ sí wípé ẹni máa kú bẹ́ẹ̀ ó ti pàdé ẹni máa pa. Ṣùgbọ́n mo wá ń bi ẹ́, àṣà ní nǹkan kan tí Tinubu àti ìjọba ẹ̀ ṣe fún àwọn Northerners tó sọ wípé wọ́n fẹ́ second term ńlá. Kí ló ṣe? Ìwọ náà béèrè. Okay, Yorùbá báyìí ẹ̀ ní economic wise àbí economy wa ò dáa. Èmi dẹ̀ ń sọ fún ẹ wípé kì í ṣe Tinubu. Ìwọ tó o bá ń gbé ní outside Nigeria, ìwọ lọ̀rọ̀ mi lè yé. Tó o bá mọ́dé nǹkan tó máa fi €200 tó máa fi rà ní 2026 yìí, about 2 years ago,
€50 ló máa fi rà, ó lè má pé €50 tán, tó jẹ́ sí wípé economically the whole wide world ló ń yàtà tó ń súfèé bí ní dákẹ́. Country wo ló ti ń wò mí, báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín, ìwọ tó wà l'Amẹ́ríkà, báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín? Àwa ti Europe, Germany wà máa gbé Germany, òun ni giant of Europe àbí Germany, economically wọ́n ti ní problem. Ìyẹn tó ń kọ́, kì í ṣe Tinubu, kì í ṣe pé ìjọba globally ní gbogbo àgbáyé ni. Insecurity ṣé Tinubu ni? Ṣé ẹ rí àwọn nádánà tó ń ṣe terrorist ni? Ṣé bẹ́ẹ̀ rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ báyìí sì? Ṣé ẹ rò wípé lásánlàsàn òun ni àwọn army wa, àwọn gallant soldier wa tí wọ́n discover pé àwọn foreigners, àwọn foreign jihadists wọ́n ti wà lára àwọn ISWAP. Ṣé ẹ rántí fídíò yẹn tí mo gbé jáde ní last week àbí last 2 weeks? Tí àwọn army general tí wọ́n bọ́ síta tó láwọn gbọ́ information wípé àwọn foreign jihadists wọ́n ti wà ní gbogbo ọ̀nà tó wọ Nàìjíríà. Ṣé ẹ ti gbàgbé fídíò yẹn? Tó bá wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé àwọn Nigeria army àti àwọn wèrè terrorists wọ́n wá ṣe tàtàtà ara wọn. Ó dẹ̀ pé bọ́ọ̀nù náà ló ti ṣẹlẹ̀. Wọ́n wá cameraman, àṣírí wá tú. Wọ́n wá rí wípé àwọn ọmọ Palestine ó wà lára àwọn tí ó ń kọ́ wọn ní jihadist, tó ń kọ́ àwọn terrorists. Moroccan ó wà lára àwọn tó bá ṣèṣe nínú ISWAP, àwọn náà tọ́jú wọn torí kò sọ síta tó máa gbé wọn lọ. Ṣé Tinubu ló ṣe? Torí tí Northern bá ń finá mọ́ Tinubu, ẹ jẹ́ ká jọ panupọ̀ ká béèrè lọ́wọ́ Northern. A ṣà ní kankan tí bàbá Tinubu ṣe fún wọn. Ṣé báwọn náà gba Muslim ticket ní last 2023? Ìsìn tó wá sọ wípé second term yẹn kò possible. Ìwọ àtẹ̀mí dẹ̀rẹ̀ ní tó bá bí mi ò rí nǹkan yọkọ̀ bẹ́ẹ̀ tí Tinubu tó ṣe fún wọn ní northern part of Nigeria. Tó bá ìsọpá àwọn olóyè gbádùn wọn jù, máa ìsọpá àwọn náà tí náà sì gbádùn wọn jù. Torí kò sí gbogbo regime tó bá take over as a president inú Nigeria tí ò ṣe Northern ló máa enjoy regime yẹn jù. Either ó jẹ́ láti south àbí láti north lọ́dọ̀ wọn. Okay, ìjọba Northern wo regime wo ló ti ṣẹlẹ̀ tí ó ti benefit ẹ̀yin Yorùbá tẹ́ wà benefited positively, aggressively fún nínú ìjọba ẹ̀. Báwọn gan bá sọ wípé candidate wọn tó jẹ́ Northern ara wọn tó ń para wọn, ṣé wọn gbà tí Yar'Adua ò fàyè gbà wọn, ṣé wọn rán lọ sọ́run àṣàntì? Buhari ṣebí gbogbo story tó wà lẹ́yìn Buhari case, ṣebí gbogbo ẹ̀ la mọ̀. Kí ló dé ta wá mú títí wa ta wá lé sórí igbá, ta wá fi gbogbo nǹkan ta ti fi tì? Kí ló dé ta mú Tinubu ta fi sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ojú ọ̀nà tó da free, ta ní kó máa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yẹn, ta ní kí mọ́tò ó yá gbátẹ̀lé lẹ́yìn? Tí àwọn ọmọ Obi bá bọ́ síta, mo ní tí ó bá jẹ́ Peter Obi ló wà ńbẹ̀, ṣé ẹ rò wípé ìwọ̀nba tata tí Tinubu yìí rí ṣe, ṣé ẹ rò wípé 1 billion 1 trillion Peter Obi máa rí ṣe? Àwọn Northern ló máa control. The Northern needs softer governor, softer candidate, weakening one tó jẹ́ wípé ó máa weaken gan bàjẹ́ tó yẹ pé àwọn náà máa control ẹ̀ lọ́bí. But wọ́n rí wípé Tinubu ò need the godfather. Kò sí nǹkan tí Tinubu tún need again. Lẹ́yìn ìbò second term tọ́nà fẹ́ ṣe yìí, ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mò ń bi ẹ́, kí nìkan tó rò pé Tinubu need lọ́wọ́ àwọn ọmọ Yorùbá? Ẹ jẹ́jẹ́ kó rí wá pé so ìgbà tá bá ti tiẹ̀ jẹ́ ní second term yìí, tá kẹ̀yìn sí, tá ṣe everything, ìgbà yẹn ni gbogbo nǹkan tá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó wá ṣe fún wa, ìgbà yẹn ló máa wá ṣe àbí? Ṣé nǹkan tó ń rò nìyẹn? Kò ní ṣe bó ti ráwọn boys ẹ̀ bọ́ síta nísìn. Ẹ jẹ́ àbí calm down. Sórí tá a bá fún Tinubu ní support, ọ̀rọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Ẹ ń rò wípé Tinubu gọ́gọ́gọ́gọ́ là ń fún, rárá, ilẹ̀ bàbá wa là ń jà fún. Lọ́dọ̀ ti tèmi, gbogbo everything you see me do it for President Bola Ahmed Tinubu, ilẹ̀ bàmí ni tí mo gbé dání, òun ni mò ń jà fún. Torí Tinubu náà ni mo lè so mọ́ lẹ́sẹ̀. Okay, ẹjọ́ wo ni mo fẹ́ bá Peter Obi rò? Ṣé problem tó kà wọ́n láyà ní ilẹ̀ Yíbò kò tí wọ́n ti rojú tu ẹ̀? Ṣé àwọn tó ń sunkún marginalization káàkiri? Okay, not part of Nigeria ni ò ní sinmi ni ò ní fọkànbalẹ̀ yẹn. Okay, ta ni ká wá so mọ́ lẹ́sẹ̀? Ọ̀dọ̀ wa nìkan ló ìwẹ̀ bit peaceful. Ọ̀dọ̀ wa náà ti ṣímọ̀ yìí báyìí sìn. Ta la máa so mọ́ lẹ́sẹ̀? Ìgbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state ṣẹlẹ̀, kí ló dé tí gbogbo wo máa pariwo Peter Obi? Kí ló dé tí a máa pariwo Àtíkù? Ṣebí Tinubu náà ni gbogbo wa pariwo fún? Bàbá Tinubu má yẹ kójú tì wá, bàbá Tinubu má dáwádà, bàbá Tinubu má ṣe kinní kan. Ó dẹ̀ bọ́ síbẹ̀, ó lọ ṣe nǹkan tó yẹ nǹkan tá a béèrè fún. Ó tún wá ṣe tó àwa majority ọmọ Yorùbá, àwa la tún condemn ẹ̀. Kí ló ṣe? Kí ló mọ̀?
ọ̀rọ̀ yín sú mi díẹ̀ o, ọ̀rọ̀ yín fẹ́ máa sú mi díẹ̀ o, ọ̀rọ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó dàbí ẹni wípé ọ̀rọ̀ òye yín rárá. Àwọn tabadé ń try láti ṣàlàyé fún yín majority yín ẹ fẹ́ gbọ́. Ó dìgbà tẹ́ bá fi agídí sí nǹkan àti ọ̀tẹ̀tẹ̀ like jù yẹn tẹ́ bá ti fi bà nǹkan jẹ́. Ẹ wá máa dúró kéèyàn kan wá dìde kó wá bá yín tún nǹkan tẹ́ bàjẹ́ yẹn ṣe ta lẹ́rù pé máa wá ṣe. No, kò sẹ́nibọ̀dì. Nobody kíní yẹn ti bàjẹ́ náà ni ó máa bàjẹ́ lọ ni. Adé wá sọ fún yín pé ẹ ti ẹ̀ fi ìwà ìbàjẹ́ sílẹ̀, ẹ má jẹ́ á lo ọ̀tẹ̀ this time around, ẹ jẹ́ á unite kí àwọn other tribe nínú Nàìjíríà kí wọ́n lè mọ̀ wípé yes Yorùbá àwa ni bàbá àwa làgbà gbogbo wọn sẹ́ẹ̀. Ibẹ̀ ni kọ́kọ́ náà la tún yìí lọ o, tún tẹ̀lé mi kó wá wo fídíò. I'm so surprised that the governor of Oyo State can just make such a statement. Why? I'm surprised because this is a chief security officer. Well, he has no constitutional power over the police in the state. What are you talking about? But did Mr. Agbakide don't allocate security force for himself? This thing has happened in so many states where governors take charge. It has happened before. How can the governors take charge when the I'm going somewhere. Okay. It has happened in Ekiti State under Fayose. It has happened in Borno State. We know how the governor takes charge. Putting blame here and there will not help Mr. Makinde. If there's anything is hiding, why is he politicizing this? I'm surprised. In a situation whereby 6 hunters died, 3 Amotekun died, a lieutenant in the army died, Oyedokun died. You are here telling us what is not. Pushing blame. What effort? What effort when this thing happened? What effort did Makinde make? Immediately it happens. He could not even call Mr. President, expect Mr. President to call him. Is that how to work? Is that how a chief security officer of the state work? No, I'm so disappointed. Calling for international intervention. On what? Based on what? It shows he has failed. And I'll call on him, Makinde, the governor of Oyo State, to resign. You are calling on the governor? I'm calling on the governor to resign because he don't have the ability. He's also a presidential aspirant. And so, a presidential aspirant who doesn't have ability to handle security in the state should resign. On what grounds? But security is not in charge of on this ground. Number one, when anything happens in any state of federation, the state governor need to inform Mr. President. Yes, Mr. President must have heard about it. He need to inform Mr. President, not vice versa. Not vice versa. Number two, for the first 2 days that this thing happened, Seyi Makinde was politicking. He was unconcerned. He was thinking that it is against Mr. President. And then every effort, what effort did Seyi Makinde make? It ensured that he didn't call no meeting at all. He didn't call the hunters, the Amotekus. He had to make the first move before Mr. President would come in. Kí Makinde resign bí ti bó. Èmi gan fúnra mi mò ń fọ̀ sí impeachment lọ́dọ̀ Makinde. Ṣé ẹ rò wípé gbogbo nǹkan tí Makinde ń fò làkàlàkà tó ń fò ìlìgbìlìgbì yìí, ẹ rò wípé ó máa fara re lọ ṣá? Ṣé ẹ rò wípé ó máa fara re lọ? President Bola Ahmed Tinubu tí ìwọ àtẹ̀mí ti mọ̀ lánàá kó tó dé ni. Wẹ́ àgbà máa ń rárá gbà téèyàn bá ṣe ń dàgbà sí ó máa mójú kúrò lórí àwọn nǹkan kan. Ṣùgbọ́n tó bá jẹ́ ní ìgbà tí bàbá Tinubu sì sangun tí ọmọ olódò dé dúró wámwám mi sọ pé wọ́n dúró wámwám o tó ìyàn bóyá bí 20 years ago ní gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí Makinde á ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á ti máa ké wáyò Allah á ti máa ṣe kí ni á ti máa ké wáyò Allah á ti mọ kí ni scores. Ṣé ó tán báyìí o? Wọ́n ní kí Makinde resign. Ṣé kò wá tó bẹ́ẹ̀? Èmi ò rí ibi tí gọ́vnà ti ń forí gbárí pẹ̀lú pírẹsidẹ́ǹtì o. Mi ìdẹ̀rọ̀ wípé Fáyọ̀ṣe gan ṣe tẹ́lẹ̀ nígbà ayé Ọbásanjọ́ tán ti impeach ẹ̀ dànùdànù. Ṣé Northerner náà ni Ṣèyí Mákindé trust blindly to this extent tó ń ṣìwàwù sí àwọn èèyàn tiẹ̀? Ṣé ká sọ wípé Ṣèyí Mákindé ò tí ì gbọ́n mọ́ títí inú ẹ̀ ni nínú ọ̀rọ̀ pé wọ́n Nàìjíríà?
lótìtọ́ lè máa sọ pé àwọn politicians they are one but my dear níbi tí ọ̀rọ̀ Nàìjíríà tó dé dúró lé ní wọn kàn tí declare Nàìjíríà officially pé oníkálukú ti wà láyé ẹ̀ ni ṣé wo rí wẹnulẹ̀ kó wẹnu ọkọ ni northern wo lórí tó ń jà fún southern southern wo ló wárí tó wá tó ń jà fún northern níbo ṣó ti wá rí wípé Nàìjíríà gan ti kọ́kọ́ ṣá sí méjì already tó jẹ́ sí wípé northern part of Nigeria and southern part of Nigeria bóyá ibẹ̀ yẹn gan ni bàbá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá 6 geopolitical zone tọ́nà fẹ́ fi sílẹ̀ yẹn náà ni òun ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ èyíkéyìí tán bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ṣà àti ẹ̀bẹ̀rẹ̀ láti ibì kan because regional restructuring èyíkéyìí òun là ń rí fìrìfìrì ẹ̀ báyìí tí bàbá Tinubu tí wọ́n fẹ́ ṣe state police tí àwọn house tí wọ́n ná pass bíìlì nísìnyí wọ́n náà ti withdraw èyí tí house tí wọ́n ná pass wọ́n ní eléyìí tí bàbá Tinubu tó draw tó gbé sílẹ̀ gangan tó bọwọ́ lù àwọn làwọn fẹ́ adopt nísìn and then ní Abuja state capital wọ́n ní kò ní sí state police ń bẹ́ẹ̀. many things ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà Yorùbá ẹgbọ́n mọ́ tinú yín ohun tí mo sì ń insist tí mo sì ń sọ ni wípé kí ló fa àrífín orí burúkú látọ̀dọ̀ Ṣèyí Mákindé sí Tinubu ẹgbẹ́ bígbó tábánikà gbé sílẹ̀ lọ́jọ́ orí ṣé Mákindé ọmọ láfẹ́jẹ́ sí bàbá Tinubu tó bá délé ayé bímọ àìgbàgbé èjì tó fi sàn láì gbogbo wájú ọmọ bó ṣe ń lọ tó bá wá sọ wípé èèyàn délé ayé àṣì fíò báyìí ni Tinubu fi ju Ṣèyí tó bá sọ̀rọ̀ politics náà ṣé òun àti Tinubu wà on the same table ni tí òun bá ń ṣe wípé kí ló wá fẹ́ fa àrífín orí burúkú ẹjọ́ wà ní first tenure nísìnyí àárín yín ti bàjẹ́ anything ló lè ṣẹlẹ̀ mi ò rule out ṣùgbọ́n eléyìí tí Mákindé máa fi wá fi ìbínú àti ìtara pé òun fẹ́ pay Tinubu back lórí ìjọba ẹ̀ pẹ̀lú gbogbo géèmù tó gbé kalẹ̀ tó ń play yìí òun ló máa jẹ̀bi because gbogbo géèmù tí Mákindé ń play pẹ̀lú ìjọba Tinubu láti bojú ẹ̀jẹ̀ láti bà ìjọba ẹ̀ jẹ́ òun ló ń dàlé lórí ṣé ẹ̀wẹ́nu lẹ̀kẹ́ wẹnu ọkọ ni gbogbo géèmù yẹn ó ń laná ọmọ lọ́wọ́ ni kẹ́dẹ̀ máa wá wò ó àìmọye àwọn prophet online about 2 years ago tí ó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí sí ó kéré jù 3 bàbá ti bẹ̀tán ti sọ prophet Nasiru ti sọ prophet Adébáyọ̀ ti sọ to mention but few ìpè kí ni ìgbẹ̀yìn tẹ́nà Mákindé wọ́n ní tí ò bá já síkú á já sáìsàn